mo fi títóbi Ọlọ́run bẹ̀ gbogbo wa ẹ gbọ́dọ̀ fi iṣẹ́ yìí ṣe ṣìnà o ọrùn mi kọ́lẹ̀ ṣe ẹ wà o ọkùnrin tó bá lo iṣẹ́ yìí kó má fi ṣe ṣìnà o ọrùn mi kọ́lẹ̀ ṣe wà bóbìnrin náà bá lò kó má fi ṣe ṣìnà torí pé tí ẹ bá lo iṣẹ́ yìí tó bá jọkùnrin ló lò obìnrin máa pọ̀ fún tó máa wà tó bá já sí pé obìnrin ló lò ọkùnrin máa pọ̀ fún tó máa wà ó tún wá ṣiṣẹ́ fún bóyá èèyàn ń wọ́kọ àbẹ́yàn ń wáyàwó àmọ́ nǹkan tó dáa jù ìwọ tó ń wá owó gangan níṣẹ́ ìwúlò fún jù owó gidi àánú ọ̀kọ́nà ṣí kí owó kó wọlé tá a fi ń rí owó tó wà òkè àmọ́ tó wáyé pọ́bìnrin ló fẹ́ torí obìnrin ló kọ́kọ́ máa tì wá tọkùnrin bá lò tó o bá ti yà sí tó já sí pé owó ọbẹ̀ ló mú fine àmọ́ tó bá já sí pọ́bìnrin ló mú kéèyàn sọ kó yéra wa nísìnyí kó má dàbí pé ìyàwó ànábì ò ṣàlàyé fún wa tó bá já sí pé o mú obìnrin tó kọ́kọ́ wá tí ọkùnrin bá lò owó máa padà hàn tó bá já sí pé ìwọ obìnrin ló lò tọkùnrin rọ́ọ̀ṣì wá tó mú tí èyí ṣe pé bóyá òun wọkọ̀ àbó òun wáyàwó ìkejì tó òun wá yẹn ó máa padà ló jẹ́ kí n sọ fún gbogbo wa nísìn pé mo fi títóbi Ọlọ́run bẹ̀ wá ẹ má fi ṣe ṣìnà fún ẹ̀yin tẹ́ ẹ̀ bá nídìí ọkọ àbí aya nọ́mbà tèmi ò yí padà ìyàwó ànábì náà ni 08058483626 kí lẹ máa bá mi wá ná iṣẹ́ yìí ta lẹ́nu ẹ ti mọ̀ mí sọ tèmi má sọ tàná fi tàná lẹ̀ tún mú tòyò mìíràn tó dẹ̀ confam táwọn èèyàn dúpẹ́ Ọlọ́run ló ṣe o kì í ṣe ìyàwó ànábì alhamdulilayi mo tún fẹ́ sọ yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ mọ̀ọ́re Ọlọ́run ó tún bá mi lékun yín nínú ọlá fún yín lágbára Ọlọ́run bẹ́ẹ̀ bá ṣe ń lo iṣẹ́ yìí ó máa jẹ́ fún yín lágbára Ọlọ́run kí lẹ máa bá mi wá ẹ bá mi wá ẹ̀fun kò náà wá ní nǹkan tó pọ̀ àbẹ́ẹ̀rí iṣẹ́ Ọlọ́run báyìí ẹ bá mi wá ẹ̀fun díẹ̀ osùn díẹ̀ ewé ọ̀là mẹ́tẹ̀ẹ̀ta yẹn kò jù báyẹn lọ wàláì ẹ̀fun díẹ̀ osùn díẹ̀ ewé ọ̀là díẹ̀ ẹ lọ mẹ́tẹ̀ẹ̀ta kókó náà dáadáa àmọ́ o àìfi omi po ọṣẹ yìí o ẹ lè lo ọṣẹ Ghana fún ẹ lè lo ọṣẹ dúdú fún tàbí ọṣẹ dúdú wáì torí ọṣẹ dúdú pé oríṣi méjì dúdú kiribiti wà wáì tiẹ̀ wà kò sí ìtẹ́ lè lò nínú méjèèjì tàbí ọṣẹ Ghana lẹ́yìn yẹn ẹ lè lo nǹkan kan tí èmi lè rí pé èyí tèmi ń lò tó ń jẹ́ fún mi tí mo dẹ̀ lò fáwọn èèyàn ni mo ń sọ fún yín I must converse tẹ́ ẹ bá ti wá gùn tó kúnná dáadáa mọ́ṣẹ́ tó bá wù yín nínú mẹ́tẹ̀ẹ̀ta ẹ bá mi wá ike ọlọ́mọ rí white ẹ̀yin ẹ bá mi kó ọṣẹ yìí sí ṣé ẹ ti kó síbẹ̀ àmọ́ àìfomi pò ó nǹkan méjì la máa fi pò omi àgbọn àti lọ́fíńdà sunflower méjèèjì yẹn lẹ máa fi pò ó ṣé ẹ ti gbọ́ omi àgbọn tàbí sunflower lọ́fíńdà sunflower méjèèjì yẹn lẹ máa fi pò ọṣẹ yìí ẹ wá tẹ́ bá ti pò tẹ́ tuntun kún tó kúnná dáadáa tó pọ̀ mọ́ra wọn ó yẹ bá mi kó sínú kí ọlọ́mọ rí go and test it tested and confirmed ni alhamdulilayi Ọlọ́run ló ṣe kì í ṣe mi o èmi ò mọ̀ pé o ó kàn gbọ́wọ́ tèmi ṣiṣẹ́ ni o ẹ bá mi kó sínú ke tó lọ́mọ rí ẹ jẹ́ kó di bí ijọ́ kẹta kẹ tó bẹ̀rẹ̀ sí ni máa fi wẹ̀ sallallahu alayhi wa sallam ẹ̀yin ló máa fi wẹ̀ ẹ máa rí owó ẹ̀rú máa bà yín àmọ́ tó o bá wọ́kọ tó o wáyàwó èyí tó bá kọ́kọ́ yọjú mọ́ mu o owó tó ń bọ̀ lẹ́yìn ẹ̀rí kò mú o àbọ̀rọ̀ lèèyàn sọ fọmọlúàbí tó bá dé ní yóò dòdìdí 08058483626 ìyàwó ànábì náà.